Àkàndá mọ̀dé o, àní tọ́lọ́run ọba mi ò ní, àṣeun tọ́lọ́run ọba mi ò lè ṣe, àní ìkáyé káfàtà, Àkàndá ìbẹ̀rù, porogodo bí ogún jàlú, atóbi márùn-ún mọ̀dé o. Yorùbá pé yìnyín kẹ́ni ó lè ṣe mí. Gbogbo àwọn ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè South Africa, àwọn ló kàn sí mi pé kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, fún bí wọ́n ṣe dìde ìrànlọ́wọ́ fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè ọ̀hún nípa fífún wọn ní owó láti fi lọ rèé ra oúnjẹ kí lè wọ́n lè kún fọ́fọ́fọ́, torí púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá àwọn ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún ni wọn ò lè jáde lọ bí iṣẹ́ wọn lákòókò lockdown yìí o. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé iṣẹ́ àdáni ni púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún ṣe láti ìgbà tí lockdown sì ti bẹ̀rẹ̀ tó ti di ogun kónílé ó gbélé lọ́pọ̀ tí lè lọ ibi iṣẹ́ mọ́. Ìdí nìyí táwọn kan fi kó àwọn jọ pé kò yẹ káwọn ò làjú wọn lẹ̀ kí ìyàwó sì máa jẹ àwọn ọmọ Oòduà. Àwọn tá à ń wí yìí lórúkọ wọn ń jẹ́ Odùduwà Community in South Africa. Àwọn ló gbé ètò kan kalẹ̀ tá a mọ̀ sí COVID-19 food package, níbi tí wọ́n ti fún àwọn èèyàn lọ́wọ́ láti lọ rèé fìrà oúnjẹ sílé o. Owó tí wọ́n sì fún wọn yìí kìí ṣòwò bíntín. Owó tó ṣe pé ìjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà gan òrónú kan láti fi ṣàánú fáwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí ń bẹ lákàtà wọn ni. Òun làwọn kan kóra wọn jọ tí wọ́n wò ó pé ó yẹ káwọn ó ṣàánú fáwọn ọmọ Oòduà tí ń bẹ lérìn àjò. Ẹ ṣé o, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè South Africa, wọ́n ní ìdúpẹ́ lọ́wọ́ yín o pé tòjò tẹ̀rùn ilé alákànkè égbẹ ẹ̀ ní rọrùn láyé yín o. Gbogbo ọmọ tẹ́ ẹ bí, gbogbo orílẹ̀‐èdè tí wọ́n bá dé, gbogbo ilẹ̀ tí wọ́n bá ń tẹ̀, àwọn náà yóò mọ̀ bá àánú pàdé. Ìdààmú ò ní bá yín o. Bẹ́ẹ̀ ti ṣàánú ẹ̀yin náà ó rí àánú gbà. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè South Africa ní ìdúpẹ́ lọ́wọ́ yín.